A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu yóò darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn lónìí ní mọ́ṣáláṣí gbogbogbò ìlú Àbújá fún àkànṣe àdúrà láti fi sààmì ayẹyẹ ọjọ́ ìbí ààrẹ bí yóò ti pé ẹni ọdún 73 lọ́la ọjọ́ àbámẹ́ta. Bákan náà ni yóò fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdásí àti àtìlẹ́yìn pẹ̀lú iṣẹ́ orílẹ̀-èdè tí ó dáwọ́lé. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé ọjọ́ ìbí ààrẹ ọdún yìí ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú oṣù Ramadan bí ó ti kù oṣù méjì fún ayẹyẹ ọdún méjì rẹ̀ lórí àlééfà. Ọ̀nànúgà tẹ̀síwájú wípé ààrẹ yóò fi ọjọ́ pàtàkì yìí sọrí ara rẹ̀ fún ẹ̀bẹ̀ àdúrà fún àlàáfíà, ìlọsíwájú àti àṣeyọrí orílẹ̀-èdè. Ààrẹ wá ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè láti darapọ̀ mọ́ nínú ẹ̀mí láti gba àdúrà ní gbogbo ilé ìjọsìn wọn kí ìrẹ́pọ̀ lè jọba lórílẹ̀-èdè. Ààrẹ fi ìmoore rẹ̀ hàn sí gbogbo ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn wọn bí ìṣèjọba rẹ̀ ṣe ń tẹ̀síwájú láti mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé, ààbò àti àǹfààní fún gbogbo mùtúmùwà. Èyí ń wáyé bí ààrẹ Tinubu ṣe fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ìyáàfin Florence Ajimobi tí í ṣe aya gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ olóògbé Abíọ́lá Ajímọ́bì lórí ìpapòdà ọmọbìnrin rẹ̀ ìyáàfin Bísọ́lá Kọ́ládàísí. Nínú àtẹ̀jáde ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ti ṣe àpèjúwe ikú yìí ní òjijì tí ó bani lọ́kàn jẹ́. Ààrẹ fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ẹbí lórí òfò ọmọ, ìyàwó àti ìyá ọlọ́mọ mẹ́ta tí ẹbí pàdánù. Bákan náà ni ààrẹ fi àdúrà àti àtìlẹ́yìn ránṣẹ́ sí ọkọ olóògbé, ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bí ó ti ṣe àpèjúwe olóògbé ní onínúure àti akíkanjú ènìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lagos State Ministry of Transportation pẹ̀lú àjọṣepọ̀ Uwe Technologies ti ṣe àgbékalẹ̀ ìmọ̀ ẹ̀rọ tuntun 4 láti fi ṣàmójútó ojú pópó, pàápàá jùlọ àwọn awakọ̀ eléré àsápajúdé. Kọmíṣánná fún ọkọ̀ ìrìnnà Olúwaṣeun Ọ̀ṣìnyẹmí ni ó ṣe ìkéde yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá Ọjọ́bọ̀. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé àwọn ẹ̀rọ tuntun wọ̀nyí ni wọ́n fi kún èyí tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀ tí ó ń ṣe ìdánimọ̀ nọ́mbà ara ọkọ̀ automatic number plate recognition cameras pẹ̀lú àwọn ìmọ̀ ẹ̀rọ mìíràn lójú pópó. Lára àwọn ibi tí wọ́n rí ẹ̀rọ wọ̀nyí mọ́ láti rí Alápẹ̀rẹ̀ Ògùdù Road pẹ̀lú ìdíwọ̀n eré sísá ọkọ̀ tí kò ju 100 kìlómítà fún wákàtí kan 80 km/h. Òmíràn wà ní Nitel Mobọ́lájí Bank Anthony Way pẹ̀lú ìdíwọ̀n eré sísá 60 kìlómítà fún wákàtí kan 60 km/h. Àwọn ibùdó wọ̀nyí ni wọ́n ṣe àgbékalẹ̀ láti fi ṣàmójútó àpọ̀jù eré sísá fún àwọn awakọ̀ nítorí èyí ni gbòógì ohun tí ó ń fa ìjàmbá ọkọ̀ lójú pópó. Bákan náà ni wọ́n ṣe àgbékalẹ̀ ọlọ́pàá orí ẹ̀rọ ayélujára e-Police fún àwọn tí wọ́n bá lùgbàdì òfin sí àwọn agbègbè bíi Allen Avenue Road Junction àti Nurudeen Olówópọ̀pọ̀ Road. Ìgbésẹ̀ yìí wáyé láti fi tọpinpin àwọn tí wọ́n bá gba ibi tí kò lẹ́tọ̀ọ́ illegal U-turn, àwọn tí kò tẹ̀lé ìlànà iná ojú pópó red light, àwọn tí kò tẹ̀lé ìlànà ojú ọ̀nà àti àwọn tó ń fẹ̀yìn rìn ní márosẹ̀ reverse driving on highways. Ọ̀ṣìnyẹmí wá rọ àwọn awakọ̀ kí wọ́n tẹ̀lé gbogbo ìlànà tí ìjọba gbé kalẹ̀, àìjẹ́ bẹ́ẹ̀ ẹni bá lùgbàdì òfin iná pupa yóò san owó ìtanràn 20,000 naira. Ẹni bá tàpá sí òfin eré sísá yìí yóò san 50,000 naira owó ìtanràn. Wọ́n ní ó ṣe pàtàkì láti mọ̀ wípé òfin yìí ti fẹsẹ̀ múlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Awakọ̀ tí ó bá tàpá sí òfin tí ITS bá gbámú yóò kọ́kọ́ gba àtẹ̀jíṣẹ́ SMS notification láti ọ̀dọ̀ ẹ̀ka Vehicle Inspection Service tí yóò ṣàlàyé irúfẹ́ ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ àti owó ìtanràn tí ó bá tọ́ sí i. Ìjọba wá ṣàlàyé wípé àwọn kò ṣe àgbékalẹ̀ òfin yìí láti fi ayé nira fún àwọn awakọ̀.
ṣùgbọ́n láti dáàbò bo ẹ̀mí dúkìá kí wọ́n sì pèsè agbègbè tó ṣeé rìn lálàáfíà. Lára àwọn tí ó wà níbi ìpàdé yìí láti rí Kọmíṣánná fún Ìmọ̀ Ẹ̀rọ Ọlátúnbọ̀sún Aláké, Permanent Secretary láti Ministry of Transportation Ọláwálé Músà, aṣojú iléeṣẹ́ Ìwé Technologies àti àwọn ọ̀gálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ètò ìgbadé Aláàfin Àṣẹ̀ṣẹ̀yàn Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Kínní ti wọ ìpele tí ó kẹ́yìn tí í ṣe orò ìpèbí, bí èyí yóò ṣe wáyé lálẹ́ òní ní ojúbọ Ṣàngó ní Kòso, ìlú Ọ̀yọ́. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alámòjútó ìròyìn Aláàfin Ọ̀yọ́, Bọ̀dé Dúrójayé, ni wọ́n ti ní àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba yóò tẹ̀lé Aláàfin Ọ̀wádé. Lára wọn láti rí Ọ̀yọ́mèsì, àwọn ọmọbabìnrin àti ọmọbakùnrin láti ìdílé oyè, àwọn aláwo, àwọn baálẹ̀, olórí ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dúrójayé ṣàlàyé wípé ojúbọ yìí ni ọba yóò sùn mọ́jú kí wọ́n tó gbé adé Ṣàngó lé e lórí láti ọ̀dọ̀ Babamogbà lówùúrọ̀ kùtù ọjọ́ Àbámẹ́ta, gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ kẹrìndínláàádọ́ta. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti gbé adé lé e lórí ni gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ yóò dọ̀bálẹ̀ láti ṣe kábíyèsí o fún Aláàfin tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Agbẹnusọ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbásà ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí Pásítọ̀ Cornelius Ọ̀jẹ́lábí, alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ẹ̀ka ìpínlẹ̀ Èkó, lórí ìpapòdà aya rẹ̀ Ẹ̀bùnolúwa. Nínú lẹ́tà ìbánikẹ́dùn ni agbẹnusọ ti ní ìbànújẹ́ gba ọkàn òun láti gbọ́ ikú ìyáàfin Ẹ̀bùnolúwa Esther Ọ̀jẹ́lábí. Bákan náà ni ó fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ẹbí, bí ó ti gbà á ládùúrà kí ìrírí rẹ̀ pẹ̀lú aya rẹ̀ bu òróró ìtura sí i lọ́kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Síwájú ayẹyẹ ọdún Eid-ul-Fitr tó ń bọ̀ lọ́nà, Sultan ilẹ̀ Sokoto àti ààrẹ gbogboògbò ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn mùsùlùmí lórílẹ̀-èdè, Muhammad Sa'ad Abubakar, ti ké sí àwọn mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè kí wọ́n fi ojú sọ́nà fún oṣù tuntun Shawwal 1446 AH ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 29 oṣù kẹta ọdún 2025. Sultan pe ìpè yìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí láti ọ̀dọ̀ Waziri ilẹ̀ Sokoto Akàwé-gboyè Sambo Wali Junaidu. Gígan ní oṣù tuntun ni yóò ṣe àpẹẹrẹ òpin ààwẹ̀ Ramadan àti ayẹyẹ Eid-ul-Fitr. Sultan wá rọ ẹnikẹ́ni tí ó bá gan ní oṣù yìí kí ó ṣe àfisùn sí ìlà ìbánisọ̀rọ̀ tí wọ́n ti pèsè sílẹ̀ bí wọ́n bá fìdí oṣù tuntun yìí múlẹ̀. Èyí yóò jẹ́ ìbẹ̀rẹ̀ oṣù kẹwàá lunar month tí wọ́n ń pè ní Shawwal lédè Lárúbáwá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Fún ìgbà kejì, ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ṣe àgbéyẹ̀wò àbá láti fi ṣe ìdáwọ́kọ̀ fún ẹnikẹ́ni tí ọjọ́ orí rẹ̀ bá ti lé ní 60 ọdún láti má kópa nínú ìdíje fún ipò gómìnà tàbí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àbá tí aṣòfin Ikeagwonu Ugochinyere gbé kalẹ̀ ni ó ń béèrè fún àtúnṣe òfin ọdún 1999. Gẹ́gẹ́ bí àlàyé lórí àbá yìí, ààrẹ àti gómìnà gbọdọ̀ tíì pé ẹni 60 ọdún bí wọ́n bá ní lọ́kàn àti díje du ipò, wọ́n sì gbọdọ̀ kàwé gba ipò ó kéré tán BSc nínú iṣẹ́ tí wọ́n bá yàn láàyò. Abala ojú ewé 131 nínú ìwé òfin ni wọ́n fi sọ̀rọ̀ lórí ọjọ́ orí fún ipò ààrẹ, nígbà tí abala 177 jẹ́ fún ti gómìnà. Ọ̀pọ̀lọpọ̀ àbá ni ilé-ìgbìmọ̀ kà síta fún ìbọwọ́lù. Lára rẹ̀ láti rí àbá láti ṣe ìdàgbàsókè ilé-ẹ̀kọ́ gíga Alvan Ikoku College of Education sí Federal University àti àbá láti ṣe ìdásílẹ̀ ìjọba ìbílẹ̀ sí ní ìpínlẹ̀ Imo láti mú ìdàgbàsókè yá kánmọ́nkánmọ́. Bákan náà ni wọ́n ṣe àgbéyẹ̀wò àbá láti mú kí àwọn ọ̀dọ́ pẹ̀lú àwọn onípèníjà ara náà ní àǹfààní sí ipò òṣèlú. Àbá láti fi ààyè sílẹ̀ fún obìnrin ní ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti ilé-ìgbìmọ̀ ìjọba àpapọ̀ tí aṣòfin Kafilat Ogbara ṣe àgbékalẹ̀ pẹ̀lú èròńgbà àti mú kí obìnrin pọ̀ sí i nínú ilé aṣòfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan Victor Lorjà pẹ̀lú ẹ̀sùn wípé ó ṣekú pa ìyá rẹ̀ ìyáàfin Victoria Lorjà àti ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin Brenda Lorjà pẹ̀lú àáké. Alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ SP Sunday Abutu fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde àná bí ó ti ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ọjọ́ Ìṣẹ́gun láàrin aago 7:10 òwúrọ̀ nínú oko kan ní àbá ilé Ìtajì Èkìtì. Ọ̀kan lára ọmọ olóògbé tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣàlàyé wípé òun ń ṣiṣẹ́ lọ́wọ́ pẹ̀lú afurasí yìí nínú oko. Lójijì ni ó kúrò nínú oko lọ bá ìyá wọn pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ níbi tí àwọn náà ti ń ṣiṣẹ́ nínú oko òdìkejì. Ariwo ìyá wọn ni ẹlẹ́rìí yìí gbọ́ tí ó fi súré lọ ibẹ̀. Ìgbà tí ó máa fi dé ibẹ̀ ó ti ṣá wọn yánnayànna júbà ìhòòhò pẹ̀lú àáké ọwọ́ rẹ̀. Abutu fi kún un wípé kọmíṣánná ọlọ́pàá Joseph Eribo ti pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀. Lẹ́yìn èyí wọ́n á fi ojú afẹ̀sùnkàn bá ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.